Bismillahirrahmanirrahim. A'udzu billahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Mo tún mú àṣírí kékeré kan wá ní àárọ̀ yìí. Màá dẹ́ fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́ ẹ gbìyànjú àṣírí náà. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó bá wa ní ara mu. Orúkọ ohun tí a máa ń pe àṣírí náà ni ìmùlẹ̀ aṣínà àgbàlagbà. Ìmùlẹ̀ aṣínà. Ìmùlẹ̀ aṣínà ni gbogbo ọ̀nà tó ti di tí èèyàn bá lo àṣírí, ọ̀nà á là. A lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ. A ra akọ aláǹgbá odidi ẹyọ kan. A wá apẹ̀ ìjóògùn. Tí a bá ti wá apẹ̀ tí wọ́n fi ń jóògùn yẹn, bí ìkòkò kékeré. A wá kó ewé ewúro òòjọ́ lé lórí pẹ̀lú pádi odidi atare kan. A ó jòpọ̀, a wá lọ̀, tá lọ̀ kúnná dáadáa. Tí a bá ti lọ̀ kúnná dáadáa, tó bá ti wá di ní alẹ́ tí a bá ti fẹ́ sùn, a máa fi epo pupa, a máa fi lò. Tí a bá dẹ̀ ti ń lo iṣẹ́ náà, a máa rí pé gbogbo ọ̀nà tó ti dí, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣí fún wa ni. Gbogbo tí a bá ti ń dáwọ́lé, ó máa bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere ni. Ọlọ́run á jẹ́ kí àṣírí yìí ó bá wa lára mu. Ẹ try láti gbìyànjú ẹ̀. Gbogbo àṣírí tí a dẹ̀ ti ń fílẹ̀ náà láti wájú náà, ẹ try láti gbìyànjú ẹ̀. Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ ó bá wa lára mu. Ìgbìyànjú lẹ̀dá ń gbà. Ìgbìyànjú èèyàn náà Ọlọ́run sọ pé òun máa dé ládé. Gbogbo ìgbìyànjú wa tí a lè ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́, Ọlọ́run á jẹ́ kó jẹ́ àtẹ́wọ́gbà fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ń wo ojú mi, tó bá lè gbìyànjú láti ṣe àṣírí yìí, Ọlọ́run á jẹ́ kó bá wọn lára mu lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní ṣàṣetì gbogbo ọ̀nà tó ti dí, Ọlọ́run á jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní là. Ìwọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn onígbàgbọ́, Ọlọ́run ló dá ewé, Ọlọ́run ló dẹ̀ dá egbò. Ọlọ́run ò kọ́ àjò. Ìgbìyànjú lẹ̀dá ń gbà. Ọlọ́run ló ń dé ìgbìyànjú ẹ̀dá ládé. Gbogbo ìgbìyànjú wa, Ọlọ́run á dé ládé o. Bismillahirrahmanirrahim. Subhanallah wa bihamdihi. Subhana rabbika rabbil izzati amma yasifuna. A'udzu billahi minasyaitonirrajim. Ọlọ́run á jẹ́ kó bá ara mu. Try láti gbìyànjú ẹ̀ o.